Ìròyìn tá a gbọ́ ní òkè ọya ní àná ló ní yàjóyàjó ni pé àwọn agbésùnmọ̀mí wọ́n yọ orí èèyàn bíi 50, wọ́n rán wọn lọ sọ́run alákejì. Kò tíì máwọn tó farapa o. Kódà kì í ṣe pé àwọn èèyàn lásán bẹ́ẹ̀, ó ti ń kan àwọn emirs, wọn àrò pó lè ṣẹlẹ̀. Ó ti ń kan àwọn olórí ẹ̀sìn wọn àrò pó lè ṣẹlẹ̀. Ó ti ń kan tẹrútọmọ wọn, kábíyèsí Olódùmarè. Ó ti ń jájú Sultan fúnra ẹ̀ gan lójú. Wọn ò rò pó lè ṣẹlẹ̀ o. Iná tí wọ́n dálẹ̀ fẹ́yẹ gánagán, ara wọn ni wọ́n fi ń sùn. Ṣùgbọ́n ọmọ gúnugún náà ń kó wọ́ o, irú ẹ̀ ní tàwọn ọmọ Yorùbá o. Gbogbo òjì tó ń jà nílẹ̀ Yorùbá, mélòó orí ẹ̀ lẹ́rí tó jà nílẹ̀ Ìgbò? Àní àti lọ́lẹ̀ ni wá. Àwọn olórí wa ló sọ wá dọ̀lẹ. Nígbà wọn ni àránṣẹ́ o. Àwọn yòókù ń dúró de àṣẹ àwọn olórí wọn tí wọ́n bá rí pé ẹ̀mí àwọn ń bọ̀. Ṣùgbọ́n àwọn ò lè mú òfin lò lọ́wọ́ ara wa torí ọmọlúàbí ni wá. Wọ́n ti ń ká ọmọlúàbí mọ́lé, ṣáwọn tó ń kára wọn mọ́lé. Ìran ọmọlúàbí ti ń jìyà lọ́wọ́ Fúlàní. Àwọn ni wọ́n mọ ní tó ṣẹlẹ̀ sí wọn. These are the people tí wọn ò fẹ́ kán restructure orílẹ̀-èdè Nàìjíríà, tí wọn ò sì fẹ́ kán pín wa. Àwọn ni wọ́n ń pariwo ẹ má jẹ́ kán pín wa nítorí àǹfààní tí wọ́n ń jẹ lára ẹran ara wa. Àwọn kan máa ní monkey dey work, bamboo dey shop àbí nǹkan. Ẹni tó ń ṣiṣẹ́ wà lóòrùn, ẹni tó máa jẹ́ wà ń bòjì. Wọ́n mọ̀ pé ìran ilẹ̀ Ìgbò àti Yorùbá, àwa ti South là ń ṣiṣẹ́ fáwọn ará òkè ọya. Àwa yìí náà ni wọ́n ń pa nítorí pé wọ́n fẹ́ jẹ gàba lé wa lórí. Kò sì sí authority kankan tí agbára ẹ̀ ká wọn. Bó tiẹ̀ jẹ́ pé bàbá wa ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ń gbìyànjú politically, àwọn bí agbára wọn ṣodo sí, ó ń rèyẹ wọn díẹ̀díẹ̀. Ṣùgbọ́n bó ṣe ń rèyẹ wọn, bẹ́ẹ̀ náà ni wọ́n ń ṣiṣẹ́ ibi wọn lápá bí àti lápá ọ̀dọ̀ wọn lọ́hùn. Àwọn tí wọ́n rò wípé àwọn terrorist yìí, àwọn ò nílò láti campaign against wọn pé ẹ bá wa ṣẹ́gun wọn, tí wọ́n tún bínú pé Trump strike ní Sokoto, níbi tí Sultan Sokoto ti mọ̀ wípé àwọn aráabí wà nínú igbó tó níbi tó ti ń jọba. Òdìdí emir, olórí mùsùlùmí gbogbo orílẹ̀-èdè, tó dẹ̀ jẹ́ pé òun ló ń sọ ìtumọ̀ Boko Haram fún wa, ó ti ń get started lọ́dọ̀ wọn báyìí. Wọ́n ní bí ìrókò ọ̀bá tí ìdàgbà lápá mọ́ ká, apá kì í kági ìrókò mọ́ bó bá ti gbẹ̀rẹ̀gẹ̀ jígẹ. Àwọn aráabí yìí, àǹfààní tí wọ́n rí láti ọ̀dọ̀ àwọn North, wọ́n ti lò ó, ìbáà jẹ́ Fúlàní bí ìbáà jẹ́ Fúlàní ọ̀hún. Tó bá jẹ́ Fúlàní ọ̀hún, ṣé Gúmí kì í ṣọmọ Nàìjíríà ló fi ń support wọn? Tọ́wọ́ agbára Gúmí dẹ̀ pọ̀ tó bẹ́ẹ̀, àti Amẹ́ríkà àti Ísírẹ́lì àti Nàìjíríà tí wọn ò fi lè gbé, tí Saudi dẹ̀ dá padà, tó sì dúró sórí ọ̀rọ̀ ẹ̀sìn sójú Saudi lọ. Ẹ má jẹ́ wọ́n pín wa o, peace and unity. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ṣá a sì lè bá gbé pẹ̀lú àwọn yìí? Torí àmọ̀ bẹ́ranko ni wọ́n, béèyàn ni wọ́n, irú ẹ̀dá tán jẹ́ àmọ́. Torí wọ́n ti sọ fún wa, wọ́n ti sọ rí wípé citizen ni màálù àwọn. Ẹ̀mí ẹ̀ sì ju àwọn lójújú tèèyàn lọ. Gbogbo ẹ̀yin ọba tẹ́ ń kó màálù fún wọn sìn, tẹ́ ẹ kó wọn sábẹ́, tẹ́ ẹ sọ wọ́n di èèyàn tí wọ́n ń pa ìran yín run, ẹ ní sùúrù o, wọ́n ń bọ̀ wá fàbọ̀ fún yín. Màálù yín tó jọ yín lójú yẹn, wọ́n padà ní gbogbo màálù yẹn, wọ́n dẹ̀ rán ẹ̀yin náà àtàwọn ọmọ yín lọ sálákejì. Gbogbo ẹ̀yin tẹ́ ń sin màálù pátá, tẹ́ ẹ fún Fúlàní láǹfààní láti wà láàrin yín, tó jẹ́ pé àwọn ẹgbẹ́ wọn ò ní wá sí agbègbè ibi tẹ́ wà láì jẹ́ pé wọ́n ṣe okùnfà wọn wọlé. Wọ́n á lóyà sí ju àwọn ẹbí wọn lọ. Wọ́n gbédè yín ni, bí wọ́n bá gbọ́ wọ́n yọ gbọ́ ni. Ó ti kọjá ọ̀rọ̀ ẹ̀sìn.
ó ti wọnú ara wọn, ó ti di tòṣèlú, ó ti di afẹ́gbalẹ̀. Àwọn kan ń sọ nítorí ọ̀rọ̀ El-Rufai, wọ́n ní kán má jẹ́ Tinubu ó padà wá sórí àga ìjọba torí pé wọ́n bìlí pé àṣẹmọ́lù làwọn, kò sẹ́ni tó lè múrú El-Rufai láéláé. Islamic leaders kan ó jáde ńgbà yẹn, ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti Trump fẹ́ gbógun ti northerners Muslim ni. Ṣé bẹ́ẹ̀ ni báyìí? Ojú tiwọn náà ti ń jà. Ṣùgbọ́n láti máa lo orúkọ ẹ̀sìn Islam tí wọ́n sásá bẹ́ẹ̀ làwa ń pariwo. Ó ti jù bẹ́ẹ̀ lọ o. Ìwọ tó jẹ́ mùsùlùmí tó ń wà lẹ́yìn ṣàríà, ìwọ ni ó fi ṣe pàṣánà àwọn ẹbí ẹ̀ nígbà tó bá kan, wọn ò ní wojú ẹ̀. Wọ́n mọra wọn o. Are they human being? Wọ́n gé orí èèyàn 50, wọ́n pa èèyàn 50. Níbo ló wá safe lórílẹ̀‐èdè tí north gangan tí ò bá fi lè safe níbi tá a ti nígbàgbọ́ wípé ibẹ̀ ni wọ́n fi ṣẹlẹ̀. Wọ́n pa emir. Agbára àwọn northern leaders kò ká terrorist mọ́. Àwa ń sọ fún ọmọ Nàìjíríà wípé ilẹ̀ Yorùbá Fúlàní ò ṣẹ́gun wọn rí, ṣùgbọ́n ṣé tí Fúlàní fi jà ń gbà yìí ni wọ́n fi ń jà sí. Ìṣẹ̀kọ́ ọmọ Yorùbá cooperate, wọn cooperate láàrin ara wọn, ìjà ni wọ́n bára wọn jà, àtọba àti jagunjagun àti joyè. Ọ̀tọ̀ sóyè kò yẹ kán gbádé fún là ń bá kiri. Àwọn tí wọn ò cooperate pẹ̀lú ìjọba náà láti bá wọn lé tẹ́rọ́rìsì, àwọn north lọ́hùn ni wọ́n ti fi àbọ̀ wá bá o, ká tó wá sọ páwà tí wọ́n dìdí fẹ́ gbalẹ̀ wa. Ọmọ Yorùbá aṣeníṣe rẹ̀ lọ́rọ̀ wa o. À ń ṣe nǹkan kan náà àti Fúlàní. Àìkọ́ ọmọ wọn, àwọn ọmọ wọn tí wọn ò kọ́, àwọn ọmọ àlùmọ́jèrì ni wọ́n dàgbà tán da nǹkan tán dà yìí. Àwọn wo ló wà lẹ́yìn wọn? Níbo lorúkọ àwọn tí wọ́n list ń gbà yẹn pé wọ́n fura sí pé sponsors ni wọ́n? Àwọn tí wọ́n mú, níbo lorúkọ yẹn wà? Àwọn tán mú, kí ló ṣẹlẹ̀ sí wọn? Kí ni ìjọba ń ṣe lórí ẹ̀? Ṣé òṣèlú náà ló le tó báyìí ṣá? Ẹ̀mí èèyàn, òṣèlú, 2027, insecurity, àwọn ará bí mi yẹn ti àlà. Àwọn ní Lákúráwá, àwọn ní ICC, àwọn ní Boko Haram. Sultan ló dẹ̀ mọ̀ túmọ̀ Boko Haram. Àmú fídíò yẹn wá. Bí Gbọ́njọ jókòó sọ lórúkọ, kí ló wá ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀ náà báyìí? Ìdí tí àwọn ọba wa àsìkò ìlànà polongo fún yín, wọ́n ti ń pa yín. Ó ti ń kàn yín. Ẹni tẹ́ ẹ̀ rò, tẹ́ ẹ̀ lérò, tí wọ́n bá mú un. Ìkànnì ìjùgbà máa ṣàlẹ̀ tí ń wò wá. Ọ̀run Yábọ̀ kì í sọ̀rọ̀ ẹnìkan o. Ohun burúkú ò ní jalè wa lórí. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, Excellency, ilẹ̀ Yorùbá ikú ò mọ̀ gbọ́dọ̀ pa wá. Ọmọ tí ń dà bẹ́ẹ̀ lọ, wọ́n mọ̀ tí yí wa pò, bó o lẹ́ ṣe gbà wá. Wọn ò gbọ́dọ̀ ṣe héyà, wọ́n á pa. Àwọn à ń fò ní dòní, à ń fò ládọ́là. Ẹ kú ònú gbó wa o, ẹ kú ònú gbó wa o, àfẹ́yìn inú gbó wa mọ́ o. Ó dìgbà tíjọba bá fún wa láǹfààní láti lọ. Àtàwọn tó ń sọ̀rọ̀ àtijọba tí ò fún wọn láǹfààní. Ọlọ́run rí yín. Ẹlòmíì ẹnu lásán ló fi ń sọ. Ẹlòmíì ṣetán láti ṣe. Kí wá ló dé tí wọn ò fún wọn láǹfààní àti ṣe? Ogun ti wọlé o. Ẹ mọ́ wòran o. Ogun ti yí wa ká o. Kì í ṣọ̀rọ̀ àwàdà o. Ṣeun Agboola lórúkọ tèmi.